Balogun. Wọ́n tún lè pàdé ogun mọ́. Wọ́n pòlè kó ajá, wọ́n polóko kó àmú. Òfinú tẹ́wọ̀n yé ó jẹ́wọ́. Wọ́n múrun wájú wọn so mọ́ tìpàkọ́. Wọ́n kó mi ẹṣin dà sílẹ̀ ẹran. Wọ́n pé ó dúró, wọ́n tún pé ó mú lọ. Inú ènìyàn ó jìn jọ̀run lọ. Inú ènìyàn ó jìn jọ̀run lọ. Yeah, that's it. That's it, scar. Yeah, move. Kí ló ṣe? Mo mọ̀ dáadáa, ó ń díbọn ni ẹgbẹ́ jáde. Àkútú kú ẹ lọ́rùn pọ́ìsì tó mú yẹn ó dá mi lójú òlè rúlà kò ṣe kébọ́ mi nífẹ̀ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àmọ́ torí pé ó wà lọ́wọ́ ẹ òun lẹ́ kí n máa gbé súnmọ́ ẹ mo dẹ̀ rí pé ó wà gọ́líbù bọ̀wọ́n sì fẹ́ máa ṣòpò já ẹ ò tẹ́ máa ṣó àbí wàá lọ máa náwó ẹ lọ́rùn ṣùgbọ́n olóṣì yálà ìyá ẹ let's go. Ẹni tó máa ń yó kò ní ṣàyò bá ó pa ó fa òkúlẹ̀ ẹ̀nà ń lé o. tẹ́wọ̀n lọ́rùn Kíni. Kí ló ní tó tún fẹ́ máa dànù? Kí ló ń ṣe ẹ́ báyìí? Pẹ̀lẹ́bò ni. You mad. Ó jàre. Ṣé dáadáa ni? Ẹ pẹ̀lẹ́. A ti dé. Àwọn onílé ti dé báyìí. Mọ́mí, báwo ni party? Because mo rí pé ẹ̀rọ dẹ́dẹ́ beautiful gan. Ibẹ̀ ló ti fún yín ní travelling box as souvenir, right? Ṣé mo dágbére party fún ẹ nígbà tí mo lọ? Mo kẹ́rù wá sílé ọmọ mi ni. Ilé yìí ti di ilé tiwa. Oníjó ló ń gbọdún, onílù ló ń gbàlù, ọmọ wọn lọ́nà níbí, ẹ̀gbọ́n tèmi sì ni, àkówálé ẹ̀gbọ́n wa ilé wa sì níbí. Bẹ́ẹ̀ni. Mami, kò yé mi. Kò lè yé ẹ̀ alábòsí, túlétúlé tọ́ àbòkú lójú, elétè sípò tìbí kún bàbá tí orí ẹ̀ dàrú. Mi bá ẹ wí. Ta ni mi ò bá ẹ? Kí ni ìgbà mi ò bẹ́? Mo lo ju ẹ́ẹ̀sì, òótọ́ ni ó ń bèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀. Ẹ̀ mi dà. Ó yá ní ṣòro. Yá mi gbé wèrè débẹ̀, ẹ̀ mi dà. Ìwọ filẹ̀. Torí ọmọ òfò ni yóò fò fi wà, yá mi wà mí yóò gbé ọdẹ bẹ̀ yìí pa ọ́. Ó ń ṣe ọmọ òfò mi ò ń ṣe ìyó òfò. Ẹ máa lo common sense nígbà mi. Èmi fẹ́ ràn mọ́ ẹ̀ ní. Ìdán. Kò yé mi mà. Mo ní a ti dé sí inú ilé ọmọ mi, a ti kó wá bí finally. Ṣé ìrókò sọmọ yín ni màmí? Ikú wo ló rò sọmọ ẹ? Ẹ kò yé mi. Ó dá nígbà tọmọ mi bá dẹ̀ síwájú mi kú, ṣé mi gbọ́dọ̀ gbádùn ayé mi mọ́? Ọkọ tèmi ò tiẹ̀ lè kú. Ẹ̀dọ̀ ikú ẹ̀dọ̀ ìrùn. Ọkọ tèmi ò ní kú kankan kú. Kùjẹ́kùjẹ́ ló gbọ́ ẹ̀dàn. Èmi náà sọ fún ẹ kó kú. Ṣé bí wọ́n ló kọ́kọ́ sọ ikú síwájú? Òun lèmi náà tẹ̀lé ẹ. Ẹ mú gọ́ ni, torí ọmọ mi ò ní kú. Ó sọ yá mi lórí tíráàkì. Bẹ́ẹ̀ni. Ó sọ yá mi lórí tíráàkì. Ọmọ sọnù lórí tíráàkì mi. Bí ẹrù kó gbé lọ́wọ́. Àbóyé ẹgbẹ́ ọdún mọ́ tilẹ̀ ni. Ìyá mi dúró, òun bá ìyá mi lọ́jọ́, o lè ní kí ìyá mi lọ́jọ́ kù, o lè ní kí ìyá mi ọlọ́dá ẹni kọ́ dáná fún ọkọ̀ fún wọn dírínkì. Èmi ò tiẹ̀ ní jókòó. Bẹ́ẹ̀ ni mo sọ. Kí ló ṣe ẹ́? Ẹgbẹ́ wúre dìbẹ̀. Tí n bá máa jẹun,
agbóúnjẹ wá sínú yàrá tí mò ń lọ ni. Bẹ́ẹ̀ni. Òkèlè ni mò ń lọ torókè láyé mi. Ẹni sọ lókè òkè sálàyé yín ìyá mi. Òun ni kó mẹ́rù. Óyá. Ọwọ́ wo ló ń dùn ẹ̀? Ọ̀dàlẹ̀ balẹ̀. Ó ní ògbẹ́rù. Ìgbà fọwọ́ tó ń dùn ẹ̀. Gbẹ́rù Jáde kó ní ṣo. Òkè láyé wà. Òkè láyé wà, mọ́ nítorí erúkún yín kọ́ tẹ̀mọ́ lókè máa bọ́. Kò sí nǹkan kan. Ibi jíìmù mọ̀ iná mọ̀ jíìmù bẹ̀. Afá ìdí rẹ̀. Yẹ́sì. Kí ló mu? Ẹ̀fílẹ̀ ọ̀fọ̀ mọ̀ tí màá fi jì. Èèyàn òfò ni. Àmọ́ kọ́ mọ̀ pé èèyàn òfò lèmi náà sẹ́ta àwọn ìyàwó sójà. Màá gbé wèrè débẹ̀. Kò burú. Mọ̀ tí màá fi jì. Ó yá, òkè ni mò ń lọ. Òkè láyé mi. Mọ́mí àìsàn olókè òkè láyé. Òkè ni o. Mọ̀ nǹkan tí ń sọ mọ̀ yìí ni. Wọ́n mọ ikú wèrè tó kù. Àmọ́ tí màá fi jì ọpọlọ mi nìkan lọ́wọ́ àtòun náà. Òtúrúpọ̀ ni. Òun ni ẹsẹ̀ Fátímà fi jì. Tó máa fi jì. Òtúrúpọ̀. Ọ̀yà ṣáà máa bẹ́ rúbọ̀ fẹ́mi. Òkè láyé mi. Òkè láyé. Ìwọ sáàmọ̀ ní sólókè òkè sálàyé rẹ ẹ mọ̀ lọ. Yàrá tó tóbi jù. Ibẹ̀ ni ẹ mọ̀ lọ. She was attracted to me. I say, oh my God, she now only you get this booty. I can't tell her, say, I swear to God, I won't be your boy. You can't tell me, say, I must get money if I won't be your boy. You get this front side, and your back side, you killing me still. Anytime when you touch me, baby. Ẹlẹ́sìn mẹ́ta múre kan. Ọmọ ojú ọ̀rọ̀ lárí tó ń pèrè lọ lálẹ́ òun. Orogún ológun dẹ̀bi ti àyàtì. Ẹnu gùn. Asínwó oníbàárà onídọ̀tí ọmọ oko gbàgùdá. Kí mo ṣe fún ọ tó ń yọ sí mi láàbá yìí wọ́n gbé ọ sí pé tí n bá ṣe kinní fún ọ torí pé ojú obìnrin ni o wọn bá gbókù ẹtì lọ́wọ́ mi tí n bá pa ọ tán. Ẹ̀rù dídìrín àfi bí ẹni ń wa tọ́ ibi gàbàdàbàdàdàdàdà òpònú ayérada orí bó ṣe rí. Dídìrín lérí ikú séyàn. Dẹ́bi ti àyàdógún ológun orí pò ní làkàì. Ṣé wọ́n tó fomi àmùtọ́? Omi àmù àwa ló ń fomi àmù táwọn jíyàn òyìnbó tó eléyìí mọ̀ ń fọ́ lálẹ́ fún mi wọ̀nyí kò yé mi fún un ó pè mí lọ́mọ oko tí wọ́n bá gbé lọ́dọ̀ girama lọ́dọ̀ ìyá mi ni orí rẹ̀ ọba ti burú mọ́ bẹ́ẹ̀. Mi ì pé lọ́mọ oko mi ì pé wọ́n lọ́mọ oko. Ṣó wá ń parọ́ ni ọmọ mi ò kí ń parọ́. Ó ń parọ́ wọ́n ń parọ́. Kí ló fi parọ́? Ó ò pé lọ́mọ oko ó dé ẹ lójú. Mi ì pé bẹ́ẹ̀. ó yá mo tún gbà bẹ́ẹ̀ pa ọmọ oko ni mí wọ́n bí mi sóko mo dàgbà sóko mo kàwé lóko oríjìnà ọmọ oko ni mí. Bẹ́ẹ̀ ni. Ọmọ oko ni Sẹ̀fí Àlàó ìsì ṣe dáadáa nú ayé. Ó ṣoríire ó dẹ̀ ní láárí ó ń ga ó dẹ̀ ní wálẹ̀. Yes. Ìwọ náà mọ̀ bẹ́ẹ̀. Àbí oríire yẹn pọ̀ ó pọ̀. Má fi ṣe tàbó sí o. Àbí. Kọ̀rẹ́ẹ̀tì ni kò sọ. Oríire yẹn pọ̀ mo rí lára wọn. Wàá gba yìí máa respect òun ló ṣe pàtàkì. Má disrespect ọmọ mi. Kí ló dé lẹ́ni tó ń ṣọjọ́ bí? Kí ló dé tẹ́jọ́ tún fẹ́ pọ̀ lẹ́ni ọjọ́ bí? Happy birthday to you, sir. Kẹ́ ẹ parẹ́. Ọkàn àtúbọ̀ balẹ̀ ò ní dààmú ọlá wa tó ti ń lọ wájú kò ní rẹ́yìn agbára Ọlọ́run. ọ̀dọ́ àjọ ọlá mi padà sẹ́yìn. ń gbọ́. ìyá mi. ti tó bẹ́ẹ̀ ṣe bóyá ẹdun ti tó bẹ́ẹ̀ Àkànjí. ọmọ làbákẹ́ mi. Àkànjí. kí ló ṣẹlẹ̀ mú rólíṣẹ́ pé kí wọ́n bá ẹ ń bì báyìí ṣé kò sí. Àkànjí èmi ò fi lọ bá mi pè ẹ́. Àkànjí ìṣòro wà o. ọmọ lè jẹ́ ká rí ṣòro. ó ti wà àwọn bí mo ti fẹ́ mi mú bí òye o. bí òye. Àbí òye.
Àkànjí ṣàánú mi o. Ṣàánú mi ṣe tán àti pàdánù ẹ o. Èmi náà fẹ́ pàdánù ẹ ní. Mi ṣe tán àti pàdánù ẹ o. Ọmọ Làbákẹ́ èmi náà fẹ́ pàdánù nítorí mo nífẹ̀ẹ́. Àkànjí ní sùúrù. Farabalẹ̀ gbọ́ mo fẹ́ fọ̀rọ̀ ẹ̀. Àkànjí dábọ̀. Ní mi oyún. Ṣé máa ṣọwọ́? Má jẹ́ ọmọ Làbákẹ́ mo fẹ́ fẹ́ líṣu lọ́kà. Àkànjí wàá fẹ́ mi níṣu lọ́kà ní sùúrù. Mo fẹ́ nìyẹn. Dábọ̀ ṣé máa ṣọwọ́ fún mi oyún? Má jẹ́ kí n ṣe láṣọ wọn sí i. Àkànjí jẹ́ wẹ́ẹ̀ nífẹ̀ẹ́ mi ni. Wẹ́ẹ̀ nífẹ̀ẹ́ mi ni. Ọmọ Làbákẹ́ mo nífẹ̀ẹ́. Irọ́ wẹ́ẹ̀ nífẹ̀ẹ́ mi. Làbákẹ́ mo nífẹ̀ẹ́ kò ń ṣe pé mo ò nífẹ̀ẹ́. Àmọ́ mo fẹ́ jẹ́ ká ṣe bóyá ká ṣe ṣe ni. Àkànjí ṣe náà mi. Ṣe náà mi. Àkànjí ṣe náà mi. Làbákẹ́ ní sùúrù. Ṣé kò lè bu wá lọ́wọ́? Ẹ̀yà bu wá ọwọ́. Àkànjí kí n bá ti lóyún ó ti tán. Kí n bá ti lóyún ó ti tán. Èṣù yóò fẹ́ ṣe. Ọ̀yà gbọ́mọ bà fún oṣù. Èṣù yóò fẹ́ ṣe. Àkànjí ṣì máa ṣọwọ́ dáàbò ṣì máa ṣọwọ́. Tó bá ti sọ pé kò lè bu wá lọ́wọ́ gbogbo nǹkan tó bá ní kí n ṣe ni máa ṣe nítorí mo nífẹ̀ẹ́. Ó ṣe Àkànjí ó ṣe ìṣẹ̀lẹ̀wò wa Àkànjí ìṣẹ̀lẹ̀wò wa. Níbo la ní. Tàlítàlí ẹ̀fọ́. Bọ́nà ìyá Làbákẹ́. Látìgbà mo ti dé n ò fojú kan ọmọ mi ń bó lọ. Làbákẹ́ ó jáde ni Ọlọ́run fẹ́ jáde pa. Ọlọ́run fẹ́ jáde pa. Sábẹ́ amọ̀ nìwọ yìí báyìí. Ibi ọ̀rọ̀ yín mọ́ sún mi sínú. Bí ìdíbò. Ṣé ńgbà tó lóun ó jáde kí ni kó jókòó sílé àbí bí bóò ní? Ṣé wàá jẹ́ bí ìkókó tá a sọ̀wọ́n mọ́ nídìí pé kó jókòó sójú kan? Làbákẹ́ ṣe kókó. Ṣé torí ikú wú? Ọ̀dà ó jẹ́ kókó o kò jẹ́ kókó o. Mo fẹ́ mọ rí lóòrèkóòrè. Ṣé bíi ti mọ́sùmọ́tọ̀ wà ni? Wẹ́ẹ̀ olùsàbí àmọ́ nìwọ yìí torí Ọlọ́run. Ìyá Làbákẹ́ bíi mọ́sùmọ́tọ̀ tó ọmọ tí ń ṣe tí ń bẹ́lẹ̀. Yóò náà ni ọmọ jáde nígbà tí ò ní pẹ́ Ọlọ́run ò ní pẹ́ lórí mi. Ó yé mi. Láti ìṣẹ́jú yìí lọ láti wákàtí yìí lọ àṣẹ ń tí ń gùn ún wọn ò gbọ́dọ̀ rí kó jáde lọ́bì kankan mọ́. Bẹ́ẹ̀ tí wíì mo ti ń gbọ́ báyìí. Ó ti gbọ́. Sórí ọmọ sọ tí kò pọ́pọ́ bá ya rẹ̀ ni ọ́ nígbà tó sọ pé o fẹ́ jáde ò ní pẹ́ tó wá dì tí wọ́n ń wọ̀rọ̀ lémi lórí torí rẹ̀ ibo ló lọ. Ibo ni ó tún lọ. Èmi àti ọ̀rẹ́ mi ajá. Tí n bá gbà lù sí o. Ọ̀pọ̀ lọ́dọ̀ ọmọ agánigàn. Kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Má kò jẹ́jẹ́ báwọn. Ṣé bẹ́ẹ̀ lọ lọ? Ibẹ̀ ni. Ibẹ̀ lọ́lọ́. Ó gbọ́dọ̀ jáde nínú ilé yìí mọ́. Mi fẹ́ ṣọ mama. Nídìí gbọ́dọ̀ kọ́ límá. Kúùdì. Kúùdì kọ́ kúùdì ni. Yóò bèdè jẹ fún wa. Ṣé o ti gbọ́ báyìí? Bàbá rẹ ti pàṣẹ. Lọ́gbọ́n. Ṣé ń gba bàbá rẹ sọ̀rọ̀ kí n sọ pé bẹ́ẹ̀ kọ́? Mo fẹ́ wàhálà o. Ṣé n sọ pé bẹ́ẹ̀ kọ́? Ṣé kìí ṣe wípé àṣírí mi ti ṣetán àti tú báyìí? Gbogbo ọjà ṣọ́ọ̀bù mi ti fẹ́ tán. Kò sọ́jà mọ́ bẹ́ẹ̀. Kò tún sówó. Látìgbà tí Ayọ̀délé ti kú, èmi yìí náà ni mò ń gbọ́ bùkátà gbogbo wọn. Àdágbé àdáfà, ọrùn mi yìí náà ni. Ogún tí èèyàn tún gbójúlé pé tí wọ́n bá pín wá pín tèmi kan mi. Olórí burúkú lọ́ọ̀yà yìí máa tún fárígá ó lóun ò pín. Àdẹ̀mú kókó àwọn olórí kórí méjèèjì tí wọ́n kóra wọn jọ sínú ilé yìí. Ṣé kìí ṣe wípé màá ná owó tán àwọn plans yóò ní wá padà work? Mo ní láti bá èèyàn sọ̀rọ̀. This is the 5th year, for God's sake. I need to speak to this woman.
Àmọ́ mi ra mà. Abíóyè ọ̀rẹ́ mi, ọkọ ìyàwó ojú ọ̀nà. Èmi ló ń ké sí o. Abíóyè, bí olówó bá ti gbà ìyàwó ọ̀lẹ, kí ló lè ṣe náà? Irú béèrè wo lọ béèrè lọ́wọ́ mi? Tó lówó bá gbà ìyàwó ọ̀lẹ kò sí ntọ́lẹ̀ ó ṣe. Yóò kàn mọ́ wò ni. Ṣé o tiẹ̀ rí ọmọ tírú àwa yìí bá gbà nínú ìlú wa yìí? Kò sí nǹkan kan tẹ̀dá kan lè ṣe sí. Bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi. Ṣó wá rí ọjọ́ ìgbéyàwó àti Làbákẹ́ yóò lárinrin. Ayé ò gbọ́rùn mọ̀. Ìlú kejì wọ́n mọ̀ pé ń ṣẹ̀kan lù wá. Kódà gangan ó ti wá sọ. Ó di láìsí nù, láìsí. Ẹ wá nú. Làbákẹ́ wo lẹ ń sọ̀rọ̀ nípa yìí? Ta ló pè ọ sọ̀rọ̀ wa? Olóde ìbéèrè àgọ̀ wo nù. Ṣó ló pé ó mọ Làbákẹ́ ìyàwó ọ̀rẹ́ mi Abíóyè. Ṣó Làbákẹ́ pé méjì nínú wa yìí? Làbákẹ́. Abíóyè. Ewúrẹ́ rẹ̀ ṣàfẹ́fà gidi fẹnu fẹ eré ọdún relé. Ó ti gbàgbé pé ìwọ̀nba tẹnu òun bá tó lòun yóò jẹ. Abíóyè. Ó gọ̀ fọ́rọ̀ tó sọ òun. Làbákẹ́ ò ṣe irú ẹ̀. Sọ́ọ̀mù bá ń du obìnrin ni. Àkànjì. Tó bá jẹ́ tówó owó wà. Bẹ́ẹ̀ni. Tó bá dẹ̀ jẹ́ ti gbajúmọ̀. Ó pọ̀ nílẹ̀. Gbàgbé nǹkan tẹ nílé ń sọ yẹn. Sọ fẹ́ bá mi jà ni. Ó bọ́ lẹ́mi jà ni. Ìwọ gan ló ń pakuru mọ́ mi. Sọ bá mi jà. Ṣé ọ̀gán fẹ́ bá mi jà ni? Sọ bá mi jà ni. Tó bá fẹ́ bá mi jà ń bẹ ìjà. Bí ayé súnmọ́. Àbọ̀ ọmọ bọ̀. Súnmọ́ gbàkúrú mọ́. Àkànjì. Ṣé mi ló ń pakuru mọ́? Jóná. Ṣé mi ló ń pakuru mọ́? Àbí. Àkànjì. Olórí ibú ni ọ Àkànjì. Olórí ibú ara ẹ ti ṣe mí léṣe. Ṣẹ̀ṣẹ̀ rẹ̀ kan. Kí ló wọn ẹlẹ́ni ṣe fún ọ? Kí ló ṣe fún ọ? Màámi ṣe rí i pé jẹ́jẹ́ mi ni mò ń gégé bíbá yìí tó wá bá mi. Títa ni wọ́n bọ̀. Àwọn ẹlẹ́ni tó ń lọ jẹ́jẹ́ ara wọn lọ ni wọ́n wá bọ̀. Àwọn ló wá bá mi. Bóun ló ṣe wá bọ̀. Wọ́n sọ pé àwọn máa fẹ́ Làbákẹ́. Owó máa kàn jí. Ó dáadáa kùn tí wọ́n ti wá rí Làbákẹ́ wọ́n ti wá rí fẹ́ ni. Ó tún wò wọ́n kí ni sọ? Sọ́ni ìyá pé sá. Ó yá gbogbo tó ṣe yá mọ̀ mú wọlé. Wọ́n ní kó máa mú wọlé sọ̀gbọ́n tí mo ń wí ni. Ẹ jẹ́ ń gégi yẹn tán. Wọ́n gégi kọ̀ọ̀kan mọ̀ mú wọlé. Wọ́n ní kó wọlé lọ. Mọ̀gẹ́. Àkànjì mọ̀gẹ́. Mọ́mì. Mọ̀gẹ́ mọ́mì. Làbákẹ́ olólùfẹ́ mi. Làbákẹ́ bóde o. Ó máa bóde ni o nítorí pé kò ń ṣe nǹkan tájọ sọ leléyìí o. Àìmọye ìgbà ló máa ń sọ fún mi pé o ò ní fi mí lẹ́fẹ̀ẹ́ ní kankan. Listen, Làbákẹ́ ó máa bóde ni o nítorí pé láì kú ègìrì ẹnì kankan lè fáwọ́ ẹ̀ ṣe gbẹdú o. Làbákẹ́. Ẹ kúrọ̀lẹ́ báyìí. Mo wí náà wípé ajá wo ni à ń gbóngbàgede mi wọn mọ̀ pé wọ́n ni ṣé kò sí. Mo ò gbọ́ Làbákẹ́ ni mo wá wà. Ó gbọ́ ọ̀nkọ bí adìẹ kí ló dé kí ló pàwọ́ Làbákẹ́ pọ̀. Anádéhùn. Àdéhùn kí ni ṣé mo fọmọ fún ọ ń bí ọ́nì mo ní ṣé mo fọmọ fún ọ tó ọmọ wa fẹ́ relé ọkọ rèé wọ́n fọmọ fún ọkọ ṣé ìwọ ọlọ́dì orí ni wọ́n fọmọ fún ọmọ pọ́ ọlọ́dì orí ni ọ́ ọmọ yìí ò tiẹ̀ mọ̀ ń ṣe síkànsíkàn òṣìwìn ni ọ́ a sì ń dà pé ni wèrè ni ọ́ wèrè ni ọ́ dákun mo fi orúkọ Ọlọ́run ọba bẹ̀ ọ́ mọ́ dé yìí mọ́. Ẹ mọ̀ tí ẹ bá sọ láì wá kìíní àìbá rẹ̀ ṣe gbẹ̀dí orí rẹ̀ ò sùn ọ́ orí rẹ̀ ò sọ tí ó gbà fún ọ tani fún ọ lọ́mọ orí rẹ̀ burú ó fẹ́ ṣe bẹ̀ wò ó ṣọ́ọ̀ṣì Làbákẹ́ ẹ̀rọ gbẹ́bọ̀ ń wá kẹ́ padà ó sì dúró mọ̀ ń bọ̀ dúró wọ́n pa fúnra ra mo tún bọ̀ mọ̀ ń bọ̀ ṣé yóò ká ọ. Nígbà tí rí Làbákẹ́ mo lè lọ síbi kankan. Ṣé orí rẹ̀ ò burú. Mo lè lọ síbi kankan. Igi la
ọ̀pá pa wèrè ńlẹ̀ Ṣàngó ni ó bẹ̀rẹ̀ ẹ̀ dànù ọlọ́bọ̀ Ṣàngó ni ọ̀pá Ògún ni ó bẹ̀rẹ̀ ẹ̀ sọnù láìpẹ́ àgìrì àìfẹ́wọ́ ẹ̀ ṣègbẹ́dú wọ́n rí pé wọ́n fàwọn eléyìí ṣègbẹ́dú ikú ọ̀pá dànù. ẹ mọ́ fọ̀rọ̀ ìfẹ́ ṣeré o ẹ mọ́ fọ̀rọ̀ ìfẹ́ ṣeré o. Uncle Gbenga. Ẹ fẹ́ má fà náà. Wọ́n kì í ta ọ̀pá. Ẹ gbèjà rẹ̀ lọ́dọ̀. Ẹ má bínú mi tí wọ́n pẹ́ ti dé. Landlord wá síbi báyìí lé ní. Wọ́n dẹ̀ wà pẹ̀lú àwọn guys ọmọ ọ̀tá kan. Kí ni ló ṣẹlẹ̀? Yà, wọ́n rán mi sí yán ní pé kí n sọ fún yín pé tọ́wọ́n bá fi máa padà rẹ̀ báyìí ní ending of the month tọ́wọ́n gbọ́dọ̀ bá yín bí. Pé àìjẹ́ bẹ́ẹ̀, àkìtàn lẹ ti máa bá ìròyìn. Ẹ dẹ̀ ṣọ́ọ̀pù láwọn ló sọ ọgbọ̀n kó tẹ́ ń sọ ìfún yín abẹ́ fi ti yín kùn. Kí ni àbọ̀rọ̀ fi tèmi kún? Iṣẹ́ tán rán mi ni, iṣẹ́ tá dẹ̀ rán kọ̀ ni kò jẹ́. Ṣé understand? So and again mi tí ì jẹ tán, wọ́n ní kí n jẹ́ kó yé pé ṣe mọ̀ pé olórí burúkú ni. Ọlọ́run bá ṣe rán mi ni ẹ̀wà láì méjì kún. Wọ́n ní because if not, ṣẹ́rí ẹlòmíì inú yín gbà mí ẹ máa rò bí pé bóyá ṣe lẹ́ ń lọ síwájú. At the end of the day, ẹ̀yin lẹ́ ń padà sí. Wọ́n jẹ́ kó yé mi pé tí ẹ bá fẹ́ kí wọ́n gbókùn yín kú òǹbí kẹfì lé àwọn lẹ̀ o. Mi ṣeré o. Bí o gbẹ́nu dákẹ́jáde, tó bá tẹ ẹ̀ràn ọmọ níṣẹ́ ẹrú, ó máa fi tọ́mọ jẹ. Ṣé gbogbo nǹkan tí lálọ́dún sọ lẹ́yìn rẹ́kọ̀dì sílẹ̀ ni because mi rò pé miss any word nínú ẹ̀. Ṣé ẹ ti mean mi tẹ́lẹ̀ ní àbí ẹ kàn ṣe ti yín? I don't understand. Wọ́n tẹ̀ sọ gbogbo yẹn fún yín ẹ̀dẹ̀ ń sọ jáde. Ṣé ẹ gbóòórùn ẹ̀ ò pé ọ̀rọ̀ yìí kọ́ ti ẹ̀rùn kò mọ̀ pọ̀lọ̀ wá ni? And you are telling me all this? Mr. FM, mo like yín gan o. Ẹ má yẹ kí n wojú yín. Irú yín báyìí ìgbà tẹ́ wá school ẹ lè mọ̀wé ẹ mọ̀ pín. Bọ́dá fẹ́ ṣe òfófó ọ̀pọ̀ yín bẹ̀rẹ̀ yín máa ṣí sílẹ̀ ni a máa overdo. Look at you. And you are telling me all this. Hey, ọ̀gá o. Well, ẹ má worry. Mo mọ̀ para ń kan yín. Ẹni tára bá dẹ̀ máa ń kan bó ṣe máa ń react náà lélẹ̀. But tó bá pé ẹ bá ráyè ní kíní tá à ń wí ìdàdẹ́ ẹ máa understand pé mo bright gan gbà tí mo wà ní school. Because tí n bá ń la ka gbogbo nǹkan tí mo wá dálẹ̀ fún yìí tẹ́ni mi ìyọrẹ kan kú mi ní rí dálẹ̀. Ẹ máa gbọ́ kémi ṣẹ̀ wá bá yín sọ ètò ìjó tọrọ. Ẹ sà, nǹkan ṣe yín o. Ẹ dẹ̀ ní láti check ara yín dáadáa. Because if not, báwo lẹ ṣe máa jẹun lọ́wọ́ ilé for as long as this tí ẹ̀ ní sán Mr. Gbenga tó bá gbé bẹ́yìn ṣe ń jẹ́ làwa tó kù ń jẹ́ ṣé lè máa ṣe rí. Senior man ẹ má bínú fẹ́ bèrè question kan mọ́tò yín gan. Mo gbé fáwọn èèyàn ta. Nǹkan máa ń gbé gorí odó. Ẹ sàyẹ ké ọ̀rọ̀ ara yín pa yín lẹ́pẹ̀dẹ̀ ń rẹ́rìn-ín. Wọ́n ti play tape yín fún wa àmọ́ pé ní mọ́tò mọ́ gbogbo ẹ̀ náà lẹ ti fi ẹ wo bí kémi jà yín ẹ lọ wá nǹkan yín sọ ara yín o. Ṣé àyípadà tálíkà sólówó ló dá o àyípadà olówó sí tálíkà ọmọ àfi catch cruise ni o ẹ gbọ́ mi ṣá. FM sorry má bínú báwo lè ṣe jẹ́ sí landlord. Landlord kan náà. Ṣé family ni. No. Báwo lọ̀rọ̀ lọ́rọ̀ ṣe wá ká yín lára jọ lọ́rọ̀ lọ. Ọ̀rọ̀ lọ́rọ̀ ká mi lára jọ lọ́rọ̀ lọ ọ̀rọ̀ yín ló ká mi lára tí ni mo ń ṣe mi ìfẹ́ káyé yín bàjẹ́ jù báyìí lọ nítorí pé yóò kí yàgò fẹ́lẹ́ ṣe àná. Ẹ ṣe gan mo dúpẹ́ ṣé kò sí tẹ̀ lọ síbi iṣẹ́ lẹ́yìn ṣé tẹ̀ ní ṣé tẹ̀ ń ṣe. No, mo ní off ni o. Èsì kí yàtọ̀ ní mi àti yín because tó pẹ́ ní nǹkan tẹ̀ ń ṣe ni gbogbo nulẹ̀ ìtàlẹ́bánulẹ̀ nobody only you. Ẹ níṣẹ́ ẹ̀ lábọ̀ look at you ẹ wọlé ẹ̀yin nìkan lálọ́dún bá ń lé tán ránṣẹ́ kẹ́ ẹ máa jíṣẹ́ fún mi tẹ́ bá níṣẹ́ wọn máa bá yín lé. Ẹ kò ṣe pọ́ dídí bá mi lé náà mo ní ọ̀fù so. Ẹni off over 2 weeks ago you are still on off abi is that not so ẹ̀ ń tanra yín. Ẹ má worry mo understand. Ẹ lọ wá nǹkan kan ṣe èmi sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí ta bá dé but you still have a long way to go and the future mi sì bright. Ó bright kẹ́ sure. Yeah. Ó ń dọ̀lù bọ̀. Look at you go and find something doing okay. Ẹ̀yin lè mọ̀ àwọn abáyẹnsọ agídí wèrè náà lè máa lò láwọn wà pẹ̀lú yín. You see wèrè tó wọ sísì àná get ṣíṣì ò lè ní. Àgbẹ̀lọba ọwọ́ ọmọ rẹ ó bí ṣe ń wẹkún mu bíi gàrí nítorí obìnrin Àkànjí obìnrin ò sàkí nǹkan ní kéèyàn àsopọ̀ bóbìnrin bá kọ́ ni sẹ́ bóbìnrin lèèyàn ń fẹ́ nítorí obìnrin ó sì wá ń wẹkún mu tó eléyìí ìkan ń sí ọ́ ọ̀rẹ́ ni sọ fún ọ bó ṣe sojú tíntín òsì. Àkànjí
Àkànjí bí ṣe ń ṣe ọ́ ó yé mi dáadáa. Bí o ní ṣe ń ṣe. Ẹni tó bá kó sí gbèkùn fẹ́ rí yóò mọ tí a ń pè ń fẹ́. Oró ìfẹ́ ó le ju oró ọfà lọ. Béèyàn bá lápá wọ́n lè tọ́jú ẹ̀ kápá wọn sàn kíákíá. Ọgbẹ́ tí ìfẹ́ bá fúnyàn kì í san bọ̀rọ̀. Ìyá. Lọ́mọ tẹ́ ẹ ti jọ wà tó jẹ́ pé òní máa ń dùn ọ̀nù. Káwọn kan wá dé lójijì mo pé ọ̀fẹ́ ọmọ. Ọba èmi náà lọ́kàn jẹ́ torí mo rí ọmọ dáadáa ni. Ṣùgbọ́n kò sí ní tá a fẹ́ ṣe. Bóbìn ṣe máa ń ṣe lórí o. Obìn ó sì máa tanyan. Obìn tó má lè mẹ́fà tá lè mẹ́fà ò mọ́ra wọn. Èmi wà lè mọ̀ wípé ibi tọ́rọ̀ ọjà síre kémi náà fẹ́ràn ọmọ òun tó bẹ́ẹ̀. Ìfẹ́ ọmọ òun gan wà lọ́kàn mi tínú mi dùn pé ọmọ rẹ̀ lélẹ̀. Àgbélọ́ba. Àmọ́ mo fẹ́ kọ́ ọmọ kan. Sọ gbọ́. Mo fẹ́ kọ́ ọmọ kan. Kò sí ìwọ̀n tí ń bẹ ní ayé tẹ́lẹ̀ lú ọmọ sí. A jẹ́ pé lédùá ò pé níyàwó ti ẹnu. Àgbélọ́ba. Kí ni sí ọ̀nà? Kí ni ṣe mí bíi ti bò? Lọ́mọ tó jẹ́ kẹ́ ẹ bá wí. Kẹ́ ẹ bá sọ ṣé kí bí ṣe ń wẹ́kún mu iná wá dání. Kí n bá wí fún kí ni dákun? Nígbà tí wọ́n ò nífẹ̀ẹ́ èèyàn kankan rí ṣé bí bọ́ọ̀lù gini ọ́ àbí bọ́ọ̀lù gini ò nífẹ̀ẹ́ èèyàn kankan rí ọmọ bí ti ṣe èmi mo fẹ́ràn ẹ ò fẹ́ràn mi káníwọ̀ náà fẹ́ràn mi rí tó tiẹ̀ fíjọ́ kan fẹ́ràn mi tó tí fẹ́ rìn lára rẹ̀ lọ bí orí rẹ̀ ṣé bọ́ tiẹ̀ mọ̀ bí ṣe máa dùn yàn ó tiẹ̀ lè mọ́rú pò tọmọ ìwà báyìí ọwọ́ à ń sọ̀rọ̀ sí ọmọ tẹ́ kọ́ ọmọ bá sọ̀rọ̀ kọ́ ọmọ gbàmọ̀ràn kó ní sùúrù. Ẹkún ìmọ̀ wá pọ̀. Ẹlòmíì para rẹ̀ torí ti ń bẹ lẹ́yìn. Ṣé ohun tó jẹ́ kẹ́ ẹ mọ̀ wí fún lélẹ̀? Kí ló sọ? Bọ́dà mi kan sí àbí. Ọ̀fẹ́ kí n bu ọmọ bẹ́ẹ̀. Nítorí ọmọ yìí lóyún tó kẹ́ máa bọ̀ wí ipé tó ṣe ò dá ẹ wà ní kankan mọ́ mi. Ọ̀dà àbò nílò ọ̀fẹ́ rí kí n fọwọ́ bọ̀ àbí. Ẹ gbà mí lójú. Ọjọ́ tó bá ti fọ́ tọ́ sọ dákẹ́ mọ́ sọ kankan mọ́. Kí ni Àkànjí ló ń ṣe ọ́? Kí ló ń ṣe ọ́? Ṣé bó ni tó fẹ́ dalẹ̀? Kí ni fẹ́ dalẹ̀ yìí bó sọ́mọ́ mọ́ sọ tó rẹ̀ pé kí mo fẹ́ dalẹ̀ Àkànjí? Ọ̀fẹ́. Àkànjí wo èmi? Ǹlẹ́ o ọmọọlá. Ẹ ṣe gan màmá. Àmọ̀rí ọ. Bàbá ńkọ́? Àlàáfíà ni wọ́n wà. Àwọn náà lára mi wá. Ẹ tí mo fẹ́ gbọ́ nù. Bàbá ńkọ́? Àlàáfíà wọn wà. Àwọn adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Kí wọ́n wí o. Ìdí ní ẹ tèmi náà tún ṣe pé kí n mọ̀ dá wá kí n wá pẹ̀lú àwọn ilẹ̀ wa. Ẹ kárí ẹ jàre. Ẹ lẹ. Wọ́n ní wá béèrè lọ́wọ́ yín ń tẹ́ bá gbà fún nǹkan dáná. Ní nǹkan tá a ti ń retí tipẹ́tipẹ́. Bínú ti rí lóbìnrin àwa náà ń sọ nígbà wo wá ni a ṣe ìdá. Bàbá gan sì sọ pé àwọn ọ̀sẹ̀ pé ọ̀pẹ ká béèrè pé ẹ̀yin ẹ̀ kàn wọléwọ̀de gbáwọ́ gan ni káwá bàbá yọjú sí wa àbí. Èmi jẹ́ sọ fún òun mo ní ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mọ́ ń falẹ̀. Àbẹ́rẹ́ àti báà náà ti rò láwọn náà rò. Wọ́n ní kí n sọ fún yín wípé kẹjẹ kó jẹ lóní kíákíá ká ṣe nǹkan tá a fẹ́ ṣe. Àní bọ́jọ́ la ọ̀gbọ́n tá a wí ni báwa ti retí irú nǹkan báyìí. Yẹmi ọ̀la lọ́la yọ̀ọ́lá yìí. Ìwọ ọlọ́pàá ṣe ni àbáwá. Mímí ìfẹ́ ran rẹ̀. Kí ni ń wí? Èmi lọ ibi léèrè kì í ṣèdè yín náà ni. Bẹ́ẹ̀ àìgbélé tí ni ò jẹ́ gbédè. Ìgbósì ti rẹ̀ gbọ́dọ̀ àbúrò yín tẹ ní dandan kó sálọ ń gbà bí mo sọ fún yín òun náà lóde tẹ wá ní kí ní wí. Kéde wa máa wú ṣe rédè tó ń sọ òun ló tún jẹ nífẹ̀ẹ́ rẹ̀. Ọ̀rẹ́ mi àbíoyè ẹ mọ̀ wọ́n wọ́n wọ̀nyí èdè Oǹdó. Ọ̀dà kò wú tí ẹ bá dé ilé padà ẹni mo ní ẹṣin ọba ọ̀jẹ̀ kò pẹ́ o. Nípa tí wọ́n rán yín wá sí a ṣètò ẹ̀. Ẹ ṣeun gan bàbá. Ètò Yẹmi kúrò ètò Yẹmi tó kúrò ètò ọ̀rọ̀ èèyàn ọ̀dẹ̀ mú fẹ́ èèyàn mímí ìṣetán àti fẹ́ mímí ìfẹ́ ran rẹ̀ bí mo ní yìí mo fẹ́ fẹ́ kí tó yẹn ṣe èmi fẹ́ ran ẹ o ẹ̀yin náà wọ́n jókòó ìyá jókòó fò ọ̀rẹ́ bí ọ̀tá àbọ̀ wá bá wọn ra yẹn wọ́n. Làbákẹ́
ẹ̀yin Tẹ́niọlá bá ń bomi wá Làbákẹ́ Làbákẹ́ kí ló ṣe ọ́. Làbákẹ́ má lọ jẹun tí mò ń rò. kí ló ń rò. a ní kí ló. ìyàwó ẹ̀dá lóhùn kí ló ṣe. ibà mọ̀mọ́ ṣe èèyàn bẹ́ẹ̀ àbí kí ni ìwọ ń rò. tí n bá síwájú rẹ débẹ̀ tiẹ̀ ta orí ìyá alájà rẹ̀ dàrú. ṣòro aṣòsọ́nà. àgbẹ̀lọ́ba. ó joyè aṣòsọ́nà tó forí ìyá ẹ̀ gbọ́pọ̀. kọjá sí tẹ̀kúnjọ́ kẹrin ìyá alájà. ẹ ṣe sùúrù o wọ́n mọ̀ lú pẹ̀lú rẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ fà. àbórí rẹ̀ dàrú. n bá ti mú dé yìí ná ẹ ṣe sùúrù. ojú bá fún ọ nínú rẹ. sọ̀rí báyìí. tí kò sí. ó sì dérí rẹ̀ sọnù. ẹ ti dá ọ̀ràn nínú ilé yìí. orí burúkú ti bá yín nínú ilé yìí. bẹ́ẹ̀ ni. ajírọ̀ tútù mọ́rọ̀ gbígbóná kí ló fa gbogbo eléyìí tí ká ti ń ṣàdúrà kéègbà kí ló képe. èmi ìmọ̀kúnrin ọmọ awọ́rin tún ríran. ní sùúrù kí ló ṣẹlẹ̀ gangan nítorí gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ò tí ì yé mi. èmi tẹ́mi yẹn kàjẹ́ lórí èèyàn wá pọ̀ wọ́n yẹn kàjẹ́ lórí mi ọwọ́ ẹnu lẹ ọwọ́ ẹnu ọkọ ni. èmi ìwà àjàkà kí ni gbogbo ń tẹ èmi ìjà ọ̀lẹ ni mo máa fẹ́ràn kí leléyìí kí ló ń tẹ. èmi ìwọ̀lá láàánú ara Samaria àbí wọ́n ká láàánú ara Samaria olórí burúkú ọmọ tó gbé wálé. kò ní dà fún ẹ̀yà ẹ máa tún bù mí sọ. wo bí mọ̀jà ṣe báyìí. ẹ̀yin náà ṣé ẹ̀ lẹ́ẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ ṣé ẹ̀ lẹ́ẹ̀ rí ọwọ́ ọmọ báyìí. kí ló ń ṣe mo ń róhùn lóòótọ́. sọ̀rọ̀ kí ló mú ọ. ẹ mọ tó ṣe báyìí. ó ti lóyún. ayọ̀ abara tíntín nǹkan ayọ̀ ni mo máa róhùn àtọmọ mi èmi ò wá mọ̀ pé wọ́n ti débi olóyún dé bóyá ti wá bọ́ sí náà nísìn ẹrù ẹ̀rẹ́ ni. àkìlá àdúgbò ẹrù rẹ̀. ẹ bá ti wá aṣọ ká. irú èèyàn aburú wo lè yí wọ́n ní àwọn ọmọ yín dáràn abínú wà fọmọ́lẹ̀ fún yín tó ṣe yẹ ká mọ̀ bẹ̀ wá tó yẹ ká mọ̀ sọ̀rọ̀ tútù. nǹkan ayọ̀ lélẹ̀ yìí. nǹkan ayọ̀ ni. bọ́n ti fẹ́ ìwà lẹ́nu. ìgbé ní òkìndí méjì kìíní bí ni nǹkan ayọ̀ ló wọlé tọ̀ mí wà yìí. abẹ́ẹ̀ ni òdodo ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ọ̀rọ̀ so. púpọ̀ jẹ́ pé bí wọ́n ṣe fẹ́ ìwọ náà wọlé nù. kò sí wàhálà. ẹ jẹ́ àyànjú kìíní yìí. ní kíni. gbogbo tó ṣẹlẹ̀ agbára Ọlọ́run ká. ẹ ti jọ mọ̀ tẹ́lẹ̀ ẹ wá ń díbọ́n. ìmọ̀ kankan. mo ń rí ọmọ bọ̀ láti kékeré mo ń rìn bọ̀ ọmọ kìíní báyìí. ọwọ́ kì í mọ́lẹ̀. ẹ wá fún mọ́ ẹ wá kì í mọ́lẹ̀. ọ̀rọ̀ yìí wá sọ̀rọ̀ ariwo. ọ̀rọ̀ kí wá ní. ọ̀rọ̀ ariwo kọ́ ọ̀rọ̀. baálé ọgbà gbogbo olórí ọgbà. ẹ máa sọ pé ọmọ lóyún. ṣé orí wọ bojú kí ó bí ojú rèé. ìyàwó ńlá lọ́mbàgì. orí ìyá lajẹ. ọ̀tọ̀ lójú tì á o ẹ mọ̀ bínú o ẹ mọ̀ sínú bí o bàbá Làbákẹ́ ẹ mọ̀ sínú bí o. ṣé orí ti ń bá gbọ́n òrùka. wọ́n èlò gbogbo tẹ̀sí iná sùúrù lálẹ́ kó tí ń tí sùúrù rẹ̀ yanjú. ọ̀dà àti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ọ̀ṣọ́ láyọ̀ yóò bọ́ sàn yóò bu àdúrà ayé tẹ̀ ń gbà ó ti gbà lórí rẹ̀ egun tá a so máa já lọ́rùn mi nǹkan kan gbọ́dọ̀ ṣe o. nǹkan kan ò ní ṣe nǹkan kan ò ní ṣe Ọlọ́run ní sọ ajírọ̀ tútù báyìí kọ́ ọ̀rẹ́ ni wá tẹ́lẹ̀. ọmọ ẹni ò gbọ́ sọ̀rọ̀ ayé rẹ̀ ọwọ́ adìyàwó ní nylon bag mo rí títí mo kí ló tún dúró ṣe ní. ẹjọ́ amẹ́jà àti yanjú ẹ̀kọ́ yìí. orí rẹ̀ ò pẹ́ ni. ọlọ́sùn tún sọ lọ. sọ̀rọ̀ ayé rẹ̀. mo rò pé orí rẹ̀ ń dàrú lọ́rùn. Wobi iyùn kan wobi dákẹ́ ọ̀rọ̀ gbé kọ́ lílé nígbà tẹ́yìn náà ti ń ṣe ẹ ti mọ̀ pé yọ̀ yọrí sílẹ̀ ó ti dé oyún rẹ̀ ó sì lè má gbélé wọn wobi àdúrà lèmi ọgbà fún ọ ó bì láyọ̀ wo ọmọ gbọ́dọ̀ jọ bàbá yìí o Ọlọ́run níjọ́ ọmọ jọ bàbá rẹ̀ tí lọ yìí o bàbá yìí ọmọ gidi ló bì lágbára Ọlọ́run ò ní bí irú bàbá yìí o ẹ yá máa gbé wọlé. bí mo ṣe rí lady mo like it nígbà tó tún wá make mention pé single mother lòun and I feel like this is my jam. mi ò mọ̀ ẹ́ rí mi ò dẹ̀ fẹ́ mọ̀ ẹ́ mi mọ onínàbì gbẹ́lẹ́pàwọ́ aṣẹ́wó gbọ̀kọ̀gbọ̀kọ̀ mi ò mọ̀ wọ́n rí. Why is it that òun insisting pé single mother ló fẹ́ fẹ́? I don't know where to start from. ara ìwọ tún ya wèrè yàtọ̀ o.
o bímọ rí o lóyún rí o dẹ̀ ń claim pé single mother ni ẹ how. ọwọ́ mi lọ bí sí. pẹ̀lú mi mọ́mí ẹ̀ kọ́. This is my mom. Auntie Ara is not your mom. ó ti bà mí jẹ́, ó ti ẹ̀ jẹ́ kí n ṣe wàhálà, ó jẹ́ kó mọ mi ṣe wàhálà, ó jẹ́ kí n wàhálà. ó wish kó jẹ́ pé wọ́n ni bàbá pẹ̀lú mi bẹ́ẹ̀ pé kó jẹ́ wọ́n ni mo bí fún. Single father pàdé single mother. Gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ni. You're expecting a baby. Ló kọ́ àdúró ẹ̀yìn síta. She's just making everything boring. àwọn ọkùnrin ìyá wèrè gan ṣá. kí ni wọ́n ṣe. kí ni reason tó máa fi ọ̀dọ̀ tiẹ̀ lẹ̀ lọ́sọ̀dọ̀ ẹni ẹlẹ́ni kọ́ lọ́ máa pariwo lé lórí. mo máa pariwo lé lórí torí pé o lè mi gbọkọgbọkọ ló ṣe aṣẹ́wó nínú ọ̀bì. ọkọ ẹ̀ wo ló gbà. ìwọ ni. ta lọkọ ẹ. ìwọ ni. lẹ́yìn tí mo sọ pé mi ò fẹ́ rí ẹ mọ́. ìwọ ló sọ pé ò fẹ́ rí mi, èmi sì fẹ́ rí ẹ. Why are you so difficult to understand? Olófòyún. Kọ́mọ tún ṣẹ́yún. Òní kó má ṣẹ. Èmi ò sí ń bẹ̀. Èdè bá mi bá ọkọ mi sọ̀rọ̀. Àṣìṣe burúkú ni mo ṣe. Àǹtí ṣe rí ogun tó ń jà wá tọ̀tọ̀ ni o. Èmi àti ń jọ ṣiṣẹ́ ni. Ṣiṣẹ́ ti jọ bá àwọn méjèèjì. Ẹ̀yẹ́ ká jọ. Ọkùn kí ló ṣẹlẹ̀ àgbàlagbà mo pè yín? Èwo ni ẹgbẹ́ ẹjọ́ ṣiṣẹ́? Ẹ̀yin lẹ dá ṣiṣẹ́ ilé ayé yín. Mi tiẹ̀ mọ̀ bí mo ṣe feel nípa nǹkan tí mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ yìí, honestly. Today is loving, tomorrow is another thing entirely. Àbí kí la fẹ́ ṣe? Wẹ́, ó lágbára. Ọkọ mi. Yẹmi. Ó ní sísè o. Èsì àmọ́ṣá, ẹ̀yin bẹ́ẹ̀ ń jà mí. Ẹ̀yin ní àyè. Pẹ̀lẹ́ bó bá máa gbóyè gbogbo rẹ̀ ní ó rọ̀ ọ́ lọ́rùn tó gbọ́. Dákun bá kọ́ mú. Kí ìdèrè? Àgbo ni. Àgbo. Mi máa gbó jàre. Kí ni àgbo yìí? Sọ bẹ̀rẹ̀ o. Sọ bẹ̀rẹ̀. Olúwa ti máa gbó. Àgbo òwúrọ̀, àgbo ọ̀sán, àgbo alẹ́. Ẹ̀rín ìfẹ́ fàgbo pa mí. Wo kó ba lè rọ̀ ọ́ lọ́rùn ni mo ṣe jẹ́ kó mọ́ ọmọ àgbo. Mi ti máa gbó. Dákun. Mi mọ̀. Dákun. Ṣé wàá máa pariwo ni? Ṣé ìkorò? Kòkòrò. Ó dùn. Wọ́n kó bá lè pọ̀ kó ń kàn lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìṣòro ìṣúgbà yìí kòkòrò gbẹ́sàn mọ́ kíni gbọ́n kọ́ mú tó mú jàre gbẹ́sàn mọ́ túbọ̀ mú sí i sọ fẹ́ máa kéènì. Díẹ̀ mi amọ́bẹ̀ o. Mú sí mọ̀ mú. Bọ́ bá lè bí, má bí ọ. Mo bí i, kí n kàn lẹ́ o. Sọ ti gbé mi, yẹ wọ ẹnu rẹ̀. Mi màmá, kí n gbé sẹ́wọ̀n. Wọ́n mú tán. Mi màmá. Wọ́n mú tán. Pẹ̀lẹ́. Mi mọ̀. Lórí àgbo ló wá ń pariwo káàkiri. Kí ni sí ọ? Mi sọ̀rọ̀. Kí ni? Kí ló máa ń ṣe é? Ọkọ mi. Ti sọ pé kó má máa ṣe wàhálà kankan. Lẹ́mọ̀dí mi ṣeun ṣe. Kí má bàa ṣeun, kí a bá mi ṣeun. Ẹsẹ̀ ni a bá mi ṣeun. Ọkọ mi, èlé tó yìí. Tí mo fọdí mi gbẹ̀, dí mi ká pa mi, dí mi wẹ̀. Ṣé bó ṣọ̀kàwé ṣe bẹ́ẹ̀ mi láti mú ṣẹ́ pa? Kò ń ṣe bó ṣe rí nìyẹn. Ṣé wo mọ̀ pé ṣe la bẹ́yìn mẹ́ẹ̀kan? Tá a bójú mọ́ ṣọṣọ. Ìrọ̀rùn eku ti wọlé ìrọ̀rùn ẹyẹ tèmi. Òkùnkùn yé mi. Èsùn ìyá ṣe mí. Àlàáfíà mi wá. Gẹ́dẹ́ òyì mi ṣe ìdí mi fún lókun àtagbára ni. O ò nídìí okun àtagbára ń sìn. Má ṣe wàhálà kankan. Má kó bá mi jọ. Mọ́kàn ẹ̀ balẹ̀. Jọ. Mọ́kàn ẹ̀ balẹ̀. Mo nífẹ̀ẹ́ sí kó máa ṣe ra àwọn wàhálà báyìí. Jẹ́ bẹ́ẹ̀ gbélé lọ sí balùwẹ̀. Ó ṣe. Wàá lọ rẹ̀ tó bá ṣe tiẹ̀. Mi ni wá ẹtì. Ẹnu kúkú lórí ìnẹ́fìlà. Ẹnu yèmí àti ìdààmúfọ̀dé máa fẹ́hùn yìí.
ẹ wò báyìí. Yeah, the physical condition is good and is situated in a good location. Environmental factors ó favour ilé torí location tó wà. So tá bá ṣàlàyé fún wọn ní complain ẹsẹ̀kẹsẹ̀ ló máa rà. That's true. Okay, àwa ti ṣetán àti ta tí owó tí tó bá ti wà lọ́wọ́ yín. Kí ló ṣẹlẹ̀ ń bí? Kí ló dé? Àwọn wo leléyìí? Àwọn wo ni tó ń lọ kiri inú rẹ̀? Ẹkúnlẹ̀ kí yà mí jà, ó ní tí ń sẹ́yìn, ẹ̀mọ̀ yà mí. Kí ló ṣẹlẹ̀? Yàrá ìlúwàríkà tó ní ilé ìrè. Àwọn agent tí wọ́n fẹ́ ra lé ni. Wọ́n ṣe máa wọlé lẹ́yìn mi. Ṣé ohun tájọ sọ nìyẹn? Ohun tájọ sọ ni wípé nígbà tí wọ́n bá máa wá wọlé, mo máa wà rá nígbà tí mi ò sí lára kí ló dé tó wọlé tó wá wọlé fọ́tòfọ́tò. Ẹ bọ̀ wọ́n lè dúró dẹ̀yìn tí tèmi ní láti fún yín feedback. Lọ́ba ní kí o ṣe lẹ́yìn. Sórí gbogbo tọ́mọ rẹ̀ ó ṣe lẹ́yìn tí ó bí ọnu mọ́ ṣe fún ìyá mi. Sọ ti yọba. Tíjẹ́ Yorùbá jíṣẹ́ jíjà kò ní bí ọmọ alálùbáríkà. Ìwọ náà bí ọmọ alálùbáríkà tí ó kọ̀ létí ẹ mọ̀ tà láàrin ara yín. Mo ti bí olóríire dẹ̀ làwọn ọmọ mi. Ó ti bí tọ́ba wa fẹ́ kọ́ sí oríire. Ó ti ń ṣe. Lábẹ́ bó tilẹ̀ kò rí náà òkè òkúrò kúrè. Báyìí ọmọ ló lọ ọmọ kò jù bá ń lọ ó sì yọ bá mu. Ẹ jọ ó yá kí ni owó dà ṣán ti gbówó àbí kí ni ó ṣẹlẹ̀ báyìí. Yes ma, tá bá ti dé office a máa ṣe evaluation so a dẹ̀ máa get back sí yín ma. Bẹ́ẹ̀ ni mà bó ṣe sọ gẹ́lẹ́ yẹn a máa ní láti dé office tá bá ti dé office a máa ní láti sọ fún boss wa gbogbo nǹkan tá a bá so then we get back to you ourselves. Tẹ́ bá get back ìyá mi tẹ́ get back síre o bí ìyá mi ò bá ti yà available bẹ́ẹ̀ bá get back sẹ́nìkan tí ò sí ìyá mi bẹ́ẹ̀ ẹ̀ ní jẹ́ wọn mọ́ o. Ẹ tẹ́ bá tiẹ̀ ń get back bò ṣẹ́ máa kówó dání ni ọ̀rọ̀ owó ni kókó. Mọ́mì ẹ mọ̀ pé ìránṣẹ́ là wà so a máa get back sí yín ma. Láì sọ owó láyé owó ni èmi ò fẹ́ gbọ́ nǹkan kan. Ẹ gbọ́ mo fún yín wọ́n ní nìyẹn o. Okay anyway no problem. Jẹ́ ò lẹ́ ń kówó bọ̀. Àwọn máa kọ́ dé ọ́fíìsì náà mọ́mì. Wọ́n máa dé ọ́fíìsì. Ẹ jẹ́ jẹ́ kọ́ fẹ́ ní ara wọn sọ̀rọ̀. Okay sir ẹ ṣe gan ma. I'll get back to you. Ó dà o a máa retí yín. Okay ma ẹ ṣe gan ma. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀mẹ̀ ló ní ìyá mi ti sọ fún akókò yẹ fọwọ́ sórí fún mi sọ gbádùn sá. Ń gbọ́ fọwọ́ sórí fún. Bólẹ̀ tí rí mi sí mo ẹ jẹ́ má jẹ́ kí bọ̀bọ̀ ìpààyàn. Wá gbọ́ tèmi gbogbo ètò fẹ́ máa dọ́gbọ́n lẹ́yìn yìí ayọ̀ ẹlẹ́sẹ̀ lẹ́ o wọ́n wá tó bá máa kówó wá tí ìbá sí ilé má gbowó o anyway kò sí wàhálà tó bá tiẹ̀ gbowó tó bá gbowó wọn lè gbélé lọ ṣọ̀gbọ́n ọ̀run kò lè lé mi kó òun lé bẹ́ẹ̀ ni. Kò sí wàhálà inú ilé ọkọ mi ni mo wà. Inú ilé ọmọ tiwọn làwọn náà wẹ̀ mí náà sì wà nínú ilé ẹ̀gbọ́n mi. bẹ́ẹ̀ ni. Ó bú yà mí ọ̀nà ká méjì sí mi ó bú yà mí lójú yà mí. Ń gbọ́ ó yà ká sí mi. Ẹ jẹ́ take it easy mọ́ mi. Ṣó yà ká. Ibo lẹ tí rí mi sí mo yà ká. Ó ti sẹ́. Ó dì náà ni. Ó dà bẹ́ẹ̀ bàbá bọ́ba lójú ọba ta láàbò ọba àmọ́ ó bẹ̀rù ọba nìyẹn. Ó yà ní ṣó. Ọ̀daràn yà mí ẹwẹ̀yìn ẹ kọ́kọ́ fún ẹ fún ìjà tiẹ̀ náà jẹ báyìí. Èmi náà fún yẹ. Mo rọra dákun pẹ̀lẹ́ dákun pẹ̀lẹ́pẹ̀lẹ́ rọmọ gbé pẹ̀lẹ́ ọkọ mi òun ẹgbẹ́ rẹ ló ti bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ díẹ̀díẹ̀ mo sì díẹ̀díẹ̀ mo gbèsè rẹ díẹ̀díẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo rọra pẹ̀lẹ́pẹ̀lẹ́ dákun mo jókòó rọra gbèsè rẹ yá jẹ́ ń bọ́ gbé pẹ̀lẹ́ ọ̀ lè pọ́n. Kí lẹ fi ṣe? Ẹ wo ó dàbí àsìkò rẹ̀ ti tó ni. Mo jókòó dákun mo jókòó. Àsìkò èwo? Àsìkò àti bímọ rẹ̀ ti tó ni wọn. Ẹ má bẹnu jẹ́ báyìí. Ṣébi tí máa ṣe wọ́n nù? Ó lè ṣe é ṣe báyìí. Bóyá dókòó. Ṣébi káyọ̀ ni ó ti ké. Mi àgbẹ̀sẹ̀ o. Dákun báńgbé sílẹ̀. Ibẹ̀ ẹ máa lọ ọ̀dọ̀ kìíní ebe ó yẹ kó o ti wá kó tó dà láǹbẹ̀rù jẹ́ ẹ ti mú lọ sí ibẹ̀ náà là ń lọ. Ibẹ̀ náà là ń lọ. Yá pẹ̀lẹ́. Dákun ìyàwó mi dákun sára gírí dákun. Ní màá tún lura rẹ̀. Ṣé mo bímọ rí ni? Ìjà mi o, ìjà mi. Dákun mọ̀. Jẹ́ ká gbé. Ẹ jẹ́ kọ́ mo jábọ̀ ni, ẹ gbé bíi tìbò ni. Wọ́n ń gbáyà lọ́bọ̀ yóò yáyà. Ẹ yẹ dákun mọ̀ rọra. Ìyàwó mi dákun pẹ̀lẹ́pẹ̀lẹ́.
pẹ̀lẹ́. kó tó di gbogbo ilé ilẹ̀ gbà tí ó múra kó máa lọ àwọn èèyàn máa wó èèyàn pé èèyàn pariwo kiri. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ dákun mú jókòó dákun pẹ̀lẹ́ àní pẹ́ débẹ̀ dákun ọkọ mi dákun. mi gbèsè mi jà mí bá mi. ó lè bọ́ gbèsè rẹ̀ dákun. mi ṣe mọ́. dákun pẹ̀lẹ́. gbogbo tí ń ṣe èmi báyìí kọ́sà máa tẹ̀ mọ́ ojú ọ̀nà kọ́mọ̀ ìmọ̀ sórí ti. ó yá dákun gbèsè rẹ̀ gbé mọ̀ gbé díẹ̀. gbé. mọ̀ gbélé ẹ̀kọ̀kan. dákun ẹ máa ṣe ní pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ìwọ ló dá gbogbo kìíní nílé ló sì wá tètè mi bá wà lé ìjọ wa sí fún mi. mi mọ̀ kó ti yá. ẹ̀yẹ pariwo jọ. má bínú. ó ní kí n má sọ̀rọ̀. àti gbọ́. má bínú. àní pariwo. ẹja máa finú gbà dùn. mo gbé díẹ̀. ẹ máa finú gbà dùn. dákun ẹ fọwọ́ gbé dáadáa. pẹ̀lẹ́ díẹ̀. ó ṣeun. pẹ̀lẹ́ tí mẹ fọwọ́ pọ̀ ẹ̀yìn rẹ. dọkùnmọ́ wọn kì í ṣe bẹ́ẹ̀ dọkùn wọn. má sì bẹ́ẹ̀ jẹ ọ́. ó wú ọkọ rẹ jẹ. àtò oríṣiríṣi. dọkùn ọkọ mi. òun ló délé ilé àbí ọwọ́ ń já jẹ. díẹ̀ bí ṣe máa ń ṣèyàn nù. èmi ọmọ àgbò súnmọ́ tí kò gbèmí náà jẹ. yóò dá èmi náà èmi ò. ìwé ṣe ń jábọ́ lára gé tí kì í ní. eré lójú eléjì ò ní jẹ́ kó ní ọ́ lára. máa bọ̀ báyìí gbogbo bó ti lọ tó ń bọ̀ yìí ń kọ́ fara rẹ̀ balẹ̀ òòsàn òkè ní ó sọ̀ láyọ̀ kì í sẹ́ni kankan. bá mi ṣé ó ṣàmà ṣe dáadáa ṣá. yóò ṣe dáadáa yóò bí wẹ́rẹ́ nìsín ọmọ yìí ọmọ tí ẹ ti bí yìí gbogbo aráàlú wa ibi tí a máa bí máa ṣe fọkàn rẹ̀ balẹ̀ o. àmọ́ ṣé mo rí pé ọ̀rọ̀ ṣì wà lórí Làbákẹ́ tẹ́lẹ̀ náà. gbogbo ọ̀rọ̀ tí ń bẹ lórí Làbákẹ́ filẹ̀ wo etí ọ̀parí gbogbo ẹ̀ lóde yìí ọmọ tí ọ̀parí ìjà ló délẹ̀ gbọ́ pàgbé yìí kò tó gbọ́n tí ọ̀nà tó bá ṣẹlẹ̀ bí agbára mi kà sọ́gbọ́n kò sí fọkàn rẹ̀ balẹ̀ nífẹ̀ẹ́ bó ti ṣe ayọ̀ la máa gbọ́ àdúrà ní kọ́ máa ṣe irú òní bàbá ọmọ máa ń ṣàdúrà ní ọmọ fúre máa ń ṣàdúrà tó bá yẹ pé èmi ọmọ ní oyin àti gbóyin ọmọ ńlá oyin ọmọ ṣàdúrà pé kọ́ ọ̀rọ̀ ọmọ yìí ó kó máa dùn ó tó bá ti ń dáyé ó kó máa bá àánú pàdé ó ohun tí bàbá ọmọ máa ṣe nù. bọ́ọ̀ni lẹ́sẹ̀lẹ̀ ẹgbà mi yes Akanji ọ̀daràn Akanji ewu kí lè lè báyìí Akanji gbàgbé ìyàwó rẹ̀ bí mo lè ìṣẹ̀lẹ̀. ẹ dákun Akanji ìnílù eléyìí rí Akandi dákun dìde ẹni lọ́jọ́ ìyọ̀rẹ́ lọ sọdẹ kúmọ̀ náà. jóná kíní kan ò yé mi sórí ẹ ti yí mọ́ tilẹ̀ ni ọpọlọ rẹ ti kó yẹ̀pẹ̀ àbí èmi mo túùsì rẹ ayé rí ọ̀dà tó báyìí tẹ́lẹ̀ lójú ara rẹ o ti gòkè odò káfárá tó já lójú ara rẹ rò pé bóyá ibi tó dé ní ìsìn ìdè lù ọmọ màá lù ọ lálùbá mi èmi lọkọ rẹ èmi lèmi fi ọ èmi mo túùsì rẹ ayé rí ọ̀dà báyìí tí wọn náà sì mọ bẹ́ẹ̀ mo sọ fún ọ ti gbàgbé gbogbo eyín ayé obìnrin mi mà ti bàjẹ́ o torí kéde gbogbo obìnrin ló bú bíi tiẹ̀ báyìí èmi lèmi pọn mi sí ọ̀nkùn tí ẹ bá sì mi ó lè má finú soyún ó lè má fẹ̀yìn gbọ́mọ pọ̀ èmi ìwọ bí wọn méjèèjì fún alágbàkó tó wá rò pé gbọ́n mi tèmi àti àtìyá mi tá a pílánì pé kọ́ wá fẹ́ o lè bá a kọ́ lámọ́ra o lè dẹni ọlá kan padà wálé káfọ́ láràn ara wa ìwọ wá débí ọ̀rọ̀ rẹ dàbí ẹni ó gorí ẹṣin tó sọ pàkó ẹ̀yìn orùkọ́ gbàgbé wa ojúgun rẹ fẹ́ yó tán kó kọkùn ẹ̀yìn kò ṣeé ṣe bẹ́ẹ̀ o kọ́ ọjọ́ máa dúnnú ọpọlọ rẹ èmi ọkọ rẹ èmi lèmi nà èmi ni plumber ayé rẹ mi mọ̀ rán pàtó sí ọ̀la bí sì ti lu olójú ogbóni bẹ́ẹ̀ mo sọ fún ọ. mo rò bó yà wèrè. jẹ́njà o ẹni tá a tì ọ́ sí lọ́dọ̀ tá a ń pè lẹ́gbọ̀n mi kì í ṣẹ́gbọ̀n mi ìyá mi kọ́ ló bí o bẹ́ẹ̀ ni mò ń já ọ ni ìyá mi rescue rẹ̀ nígbà tá ayé ẹ̀ fẹ́ bàjẹ́ tí ọ̀lẹ́bí tí ọ̀lára tí ọ̀lẹ́ni tí ọ̀ rescue rẹ̀ ìyá mi rescue rẹ̀ wọ́n sì sọ ọdọ ọmọ ni nígbà òní la rí sọ́sì pé mi tí wọ́n bí gangan yìí meet up tó ìdí tá a ṣe tì ọ́ sí bínú. o lè meet up. o ní meet up. nígbà tó yẹ ká yéwu àti yá ẹ̀ ti bàjẹ́. ṣé ìwé tèmi ká nìwọ ká ni tó dúró síwájú mi ó ń bá mi sọ já. sọ̀rọ̀ òwe la fi fẹ́ ra wa. ìyìn tí wọn náà ń jẹ tó fẹ́ kú omi ẹ̀kọ́ ẹ̀ mọ́ lè mi di ẹrù. mo dẹ̀ ti kúrò. o wọn ò bí ọ̀rẹ́. mo ti kúrò kò sáyè fẹ́mi àti ẹ mọ́ levels ti yàtọ̀ you are mad. orí ẹ ti dà you are crazy. level tó yàtọ̀ èmi ọ̀ràn létí. o ti gbàgbé pàtẹ́mì rẹ̀ ń ṣe lọ́ọ̀bù lórí bambú
tó ọmọ ń rò máa yàtọ̀ àwọn ń sáré káàkiri tó ọmọ ń kọ gbangba lò dàdí o dàdí láyé kéré wa. kò ní dá fún kéré wa ló fi bímọ àkọ́kọ́ ló fi mọ̀ kejì fún mi. sọ́ọ̀jà wèrè mọ́ tilẹ̀ tó bá jẹ́ kí inú ó bí mi sí ọ tó bá jẹ́ kí inú kí n jíjú sí ọ ní kọ̀kọ́ sí fìlà lórí ní wà yọ wíìgì orí rẹ̀ yín sì lù ọ́ lálùbá mi. wọn bí ẹ dá bí ọdún àbí kí ló ń jẹ kọ́wọ́ ẹ̀ kan mi. sòsẹ́ni tí ó gbòkú ẹ lọ́wọ́ mi ti bá ní kí n bẹ̀rẹ̀ sí ní lù ọ́ kí n yẹ́ràn rẹ mórí. lẹ́yìn àṣẹ ẹni agbójú okùn lóòjọ́ ẹni àgbà. ẹni agbójú okùn lébi bò ẹ̀gbọ́n mi ṣé kí n ṣe pé gbogbo ń tà sọ ní gbọ́ tó bá rí bẹ́ẹ̀ ikú ṣe tán sí ọ̀pá ọ̀. bébí. ikú ṣe tán sí ọ̀pá ọ̀. bébí. èso ọ̀ràn rẹ̀ kò gbọ́dọ̀ pọ́n tó bá pọ́n ìwọ ni o báwo lẹ ṣe ṣe tọ́ka fi wọnú ọ̀ká tí àwọn fi lu lójú àgbẹ̀rì. ó dáràn ó dá ẹ filẹ̀ bàtà tádìẹ wọ̀ sẹ́sẹ̀ ni iná ló máa bọ́ dànù. yàrá gbóná ò ṣe ń sùn ọ̀dẹ́ nítalẹ̀ ìrì àìmọ̀ tún ní ká má sòde àṣà lè rọ̀ bàbà lókè bí àdán mami ṣé kò tẹ́ ṣe fún mi yìí dáa ṣé dáa. mọ́mì ṣé kò ṣe ohun ẹ̀gbọ́n mi mo gbọ́ yẹn. kó lè lọ́jọ́. mọ́mì kí lẹ bára yín fa ṣé ẹ jẹ́ sáré lọ bá wọn náà mọ́mì. mo ní kó wọlé lọ etí dùn ẹ̀ ni. ó ti dà ó dà bẹ́ẹ̀ á jẹ́ wípé àsìkò tó tá a sìnkú alágbẹ̀dẹ lójú ẹ̀ mú ni bẹ́ẹ̀ ni. gbogbo ẹ̀yin ajogun ikú o èrò dáná dóṣù oníyẹ́ ọ̀wẹ́wẹ́ ago alanímọ̀ṣù ọlọ́yún bẹ̀rẹ̀ ayé o ẹ bá mi ta lọ́fà. dánimọ̀. léyìí ga o. ọjọ́ tí mò ń sọ yìí ọkàn mi pòrúurú inú mi bàjẹ́ bá mi àmọ́ láì ṣe iyèméjì mo bá mú fún mi mo pe lọ́ọ̀yà mi sọ fún wípé kó má pín ogún mi fún ẹnikẹ́ni láì rí mi mo bá pinnu láti kúrò lù bó tiẹ̀ jẹ́ pé mi ì mọ ibi tí mò ń lọ láì mọ̀ wípé ewu míì tún bẹ wájú fún mi. ayé nù ayé ànàmọ́náyé mo bẹ̀rù ayé tí a ń pè láyé nù ayé tó múrò ẹja tó fi sí ẹja lẹ́nu ayé ló mú àwọ̀ ejò ló fi dejò lámúrè ayé tí ó ṣèyàn tán tí ó tún fi kábàámọ̀ hànú àwa mẹ́ni àbàfẹ́yìn tì mọ́ àmẹ́ni àbá gbójúlé mọ́ torí ẹni agbójú okùnlé kò jẹ́ ni àgbà igi tá a fẹ̀yìntì bóyá yóò tiẹ̀ fúnni ní dúdú ọ̀sán kíkà ní fúnni mu yẹ wo inú èèyàn ní kọ́ ọ mọ̀ inú ní kọ́ ọ mọ̀ kò sẹ́ni kankan tó ṣe é fi náà mọ̀ ẹ̀wù ṣe wá wo bó ti rí èèyàn bí làwọn tó fi náà. ta ni ó wàá gbàládùúrà wípé ẹni téèyàn fọkàn tán téèyàn nífẹ̀ẹ́ sí yóò ṣerú ohun tó tó yìí fún yàn. ó sì èèyàn lè mọ̀. dákun ọkọ mi kí ló wàá fẹ́ ṣe gan báyìí. kò sí ṣíṣe kò sáì ṣe
má padà sílé mi lẹ́kọ̀ọ́ náà ni láti lọ fi òfin de àwọn tó ṣe gbogbo nǹkan yìí fún mi. Padà síkò. A sì ti mọ́wọ́ ara wa. Àmọ́ kó tó lọ èyí díwọ̀n ẹranko kékeré o. Àmọ́ tó tún bá lóhùn. Àmọ́ kó tó lọ èmi ó sì ọ jìnnà. Mo fẹ́ mú ọ débi tí àwọn àgbààgbà tí ìfodó òbúlẹ̀ jẹun. Bọ́mọdé kan bá ń ro kó kú gìrìgìrì lẹ́sẹ̀ bọ̀ ọjà ìwọ wo ló sọ̀rọ̀ olúwa ẹ̀. Àgbà ní bá ń ro kó kú gìrìgìrì lẹ́sẹ̀ bọ̀ ọjà ìwọ wọn ló sọ̀rọ̀ olúwa rẹ̀. Àpáàdì ní ṣáájú ẹni ọba faná ẹni bá ń ro kúrò yọmọ tó lọ́wọ́. Àṣẹ. Bẹ́ẹ̀ ni mo sọ. Kì í ṣeré o. Ọ gbé ifá o gbé sẹ́rẹ̀ mi sẹ́kẹ́mẹ̀. Orí akín làwọn dọ́ta ẹ̀yìn ọmọ. Bàbá sẹ́yìn má pátápátá ni ó fọ̀ bá ṣe sàpátá mẹ́yìn ẹ̀yìn náà ni ó tó fọ́ dànù. A ṣe yàn fún ọ mo fi hàn dọ́ lójú kò ná mi ní kankan. Ẹ ṣe gan bàá mi máa mi ẹ ṣe gan àmọ́ ẹ̀yin náà ti wà ná lálá báyìí o nítorí pé àjọ máa lọ gbé lẹ́kọ̀ọ́ ni o. Kí ni? Inú ẹ̀ ń dùn. Inú mi wá ṣe ní dùn. Ẹ̀rọ èkó. Ṣe ní rèkó. Ẹ̀rọ. Ó ń gbọ́ ọjọ́ ẹ̀kọ́ mi. Ẹ̀yin dẹ̀ mọ̀ wípé mo ò ní ìyá mo ò ní bàbá láti sìn lọ láti wákàtí ọ̀wọ̀ yìí lọ ẹ̀yin ni ìyá mi ẹ̀yin sì ni bàbá mi. Ibi àkókò tí ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbíbò ni. Inú mi dùn ọ̀rọ̀ tó jáde lẹ́nu rẹ̀. Ó ń fèmí náà lọ́kàn balẹ̀ pé gbogbo ẹni tí bá ń ṣoore láyé kó má jáwọ́ rere sí i. Bọ́pẹ́ bọ́yá orí ó gbé ẹni tí ń ṣe rẹ̀. Bó ṣe ronú kàn pé ọ̀fẹ́ kí tèmi náà gbé ìdùnnú ni a wà bára wa kalẹ̀. Igun àtọ̀sí wọn jọ ń ṣe é dalẹ̀ ni kò sábúrú bẹ́ẹ̀. Àmọ́ làbákẹ́ wa ń kọ́ àtọmọ. Kò sí nǹkan kan tó ṣe wọ́n àlàáfíà ni wọ́n wà àkàngbọ́ngbò kí lẹ́jọ́ sọ̀rọ̀ sígbò ni wọ́n fi wọ́n lẹ̀. Àlàáfíà náà kúkú wà kò sí ní tó sọmọ kò sí ní tó ṣèyà kákàn fún wọn ní séńjì tí a fẹ́ fún wọn náà ló kù. Àwọn dé pẹ̀lú owó wọ́n bá ti àti dúpẹ́ fọ́lọ́ èyí tọ́lọ̀ ń ṣe fún ayé oore ni agbóhùn ìyá agbóhùn ọmọ a sì ti gbóhùn bàbá ọmọ náà kò sábúrú. Ìwọ náà jáde bẹ́ẹ̀. Ó ti yé mi igi mi dá ṣòkòtò àtàtà sídìí àdá rẹ òṣòre mọ́ igi tèmi ló fẹ́ pa mo fún ọ nílé pé kí n lè rówó jẹun kí n máa rówó bọ́nú ara mi ọkọ̀ ọ̀sánwó ọ̀fẹ́ gbẹ̀mí mi ọ̀fẹ́ pa mí sórí kó o dìtùfù kó o fi gbọ̀wẹ̀ lọ́wọ́ Ṣàngó ìṣojú màdìyàn lágara ó sì dá ọ lónìí ọ jáde nínú ilé mi lónìí. Landlord ẹ má bínú má túbọ̀ máa bẹ̀ yín Má náà bínú. ẹ ti try fún mi tó as a matter of fact èèyàn ni yín Kí ni ń jẹ́ Ọlọ́run á fat? dẹ̀ bá mi wà pẹ̀lú yín ẹ jọ̀ọ́ dídà ló dà tọmọdẹ̀gbẹ́ ẹ jọ̀ọ́ tó rọ lọ ẹ kàn fún mi ní few months mo tún àárẹ̀ òjò owó yẹn mo fi ń dá yín pé màá sún láìpẹ́. àlọ́mọ rẹ ó dẹ̀gbẹ́ kú ní sẹ́ òyìnbó òkè eléru tó ṣubú síta lọ́ba kò mọ ni wọ́n yìí gbé dìde bó ṣe wíwá bó ṣe rúrù bó ṣe gbígbé bó ṣe kúkú wọ́n fi jọ jáde nínú ilé mi lónìí. ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ fún mi nígbà díẹ̀ máa sanwó yín máa san mo promise yín ẹ ti bò mí láṣìírí already. ọ̀sọ̀kì landlord ẹ jọ̀ọ́ ọ̀sọ̀kì landlord ẹ jọ̀ọ́ ó ń dùn mí. jẹ́ ń sọ fún ọ ẹ̀rọ fọ́ọ̀kì ọ̀nà ní kìlọ̀ fọlọ́run balẹ̀ aṣọ rẹ̀ jáde nínú ilé. ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ bò mí láṣìírí ẹ má tú mi láṣìírí bàbá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi kò sí tí mo fẹ́ lọ kò sówó tó fẹ́ fi gbalé mi mo promise yín. ọkùn ní bàbá yẹn ọkùn bá tó tẹ ọkùn ní bàbá lọ́dọ̀ ọkùn ní ọ̀fẹ́ dọ́gba ọkùn ní bàbá lọ́dọ̀. Èmi kì í ṣe òkú alààyè lèmi nítorí pé mi ò ní ikú kan kú bí ò ṣe yíyè. Ọ́físà ẹni tí mo ní kẹ́ wá arrest lélẹ̀. Mr. Gbenga, you're under arrest for the attempted murder of Mr. Ayodele. Should I read you your Miranda right? Now move. Ọ̀páyàn. Young man, don't stress me, please. Ewu lọ àfẹ̀yókù. Òdìgbẹ́rẹ́ ó dá láìra ká máa pàdé mọ́ bó dá láìra ká máa pàdé mọ́
Ma, a ti evaluate gbogbo àwọn properties tó wà ní Ẹgbẹ́dá, ní Fìdítì àti àwọn tó wà ní bíbá iná. So in our calculation, everything worth 900 million naira. Ha? 900 million? So only property ibà nìkan la only afford for now. So probably maybe in the nearest future, I will come back from our other properties. Tí n bá gbọ́ yín dáadáa, building tá wà nù rẹ̀ yìí nìkan, òun ni company yín fẹ́ sanwó rẹ̀ báyà bí. Bẹ́ẹ̀ni. Torí pé òun ló wọ̀n. So and it is estimated at the rate of 300 million naira. 300 million? Yes. Wọ́n fẹ́ ra bí tá wà yìí. Sẹ́ẹ̀rí lẹ́kùn máa bú àwọn tó pé tó bá yìnbọn sí kò lè wọ àwọn bulletproof nǹkan kan ní mọ́mí. Gbọ́n ti 300 million nù bí. Èmi náà wò ẹjọ́ èló ní company yín lè fi kún owó yẹn kéré. Yes ma, iye tí company wa lè afford ni ma. Even àti prepare gbogbo necessary documents, all you just need to do is sign. But mo máa like pé kẹ́ go through kẹ́ tó sign so that I ní argument line. Sign kẹ̀? Nílò àti sign. Dandan kọ́ ni kéèyàn sign. Àṣàkẹ́ ọ̀ sign agreement pẹ̀lú Ọlámídé. Ó sì sọ down O2 Arena. Yes ma, láfikún ma. Once tẹ́ bá ti sign, need you 1 week lọ́nu ilé ma. 1 week. So she must someone immediately. Yeah, once tẹ́ bá ti sign. Of course. Níbo la wà dé báyìí ṣé ìjú là ń lọ ní àbátan. A lọ gbà. Ọgbà ilé ọgbà mọ̀ wọ́n. Ọkọ! Aláǹfọ̀rún ká yí ẹ̀gbọ́n mi. Ẹ̀gbọ́n mi. Officers, àwọn ẹni tí mo ní kẹ́ wá arrest lélẹ̀. Ẹ wo, àwọn ará ọ̀pá ti rí ìbàyẹn ní o, company owó wa wá o. Officer, bó ṣe sọ gẹ́lẹ́ yẹn náà ni àwọn ará property ń business. Má worry, tó bá dé station, wàá lọ pe company yẹn wá. Officer, move them. Now move. Move. Àwọn ò lè move fún family. Ẹ sà, shut up sir, move. Ọkọ tèmi ò ní kúkúrú kan bí kò ṣe yí. I said move. Yes ma. Get up. Àríṣẹ́ orí ara ẹ̀ ló máa fi rò. Move. Yeah. Orí ọmọ ṣọ́ wa lọ́wọ́ ẹni tí a kò rí. Àwọn ọkọ rẹ̀ dé. Tó sì ń ṣọ́ wa kiri. Àwọn ni o. Ẹ káre o. Èdùmàrè gbà mí o. Má jẹ́ èèyàn rẹ tí ó ṣekú pa mí. Àti tójọ́. Wọ̀nbílíkì o, kò ṣáájú Àwọn bàtà funfun lẹ́yẹ ń ṣù. Ó gbé mọ́tò wọ̀lú lẹ́yẹ ń ṣù. Níwájú àmì ọkọ̀ bọ̀gìnì. Ọkọ̀ bọ̀gìnì. Ọkọ̀ ọlọ́yẹ níwájú ilé mi. Ọmọ mi rèé o, ọmọ kan ṣoṣo tí mo ní láyé mi lọ́rùn rèé o. Mo dẹ̀ wọlé. Mo wọ ọbẹ̀ tẹ́lẹ̀. Ìgbà mi rèé. Ẹ káre. Orí owó kò ní sáláyì lówó. Ọrùn ilẹ̀kẹ̀ bó bá pẹ́ o, àwọ̀ lẹ̀kẹ̀. Ẹni ọlá kúkú jayé, ẹni ìlú bó bá pẹ́ o, àmì òrùlé. Láyé ẹ̀pá ò ní pa gógó, àbínú ẹni kò ní. Ọ̀wẹ̀ abẹ̀kẹ́ lukutu. Ọlá go inside. Ilẹ̀ ni wọ́n o. Bẹ́ẹ̀ bá gbé wọn sórí bẹ́ẹ̀dì. Welcome to my humble abode. Kéde jẹ́ ọ̀bù àbọ̀ ọ̀dún, kéde jẹ́ bẹ́ẹ̀. Látẹ̀ní lọ, ilé ẹ̀rẹ̀ ọmọ Làbákẹ́. Ó lé mi. Bẹ́ẹ̀ ni. Èmi Làbákẹ́. Mo rí àmì o. Mo ṣoríire.
ní ilẹ̀kùn. Ọmọ yìí abúlé ni mo ti fi. Edu. Iye lọ́ba kẹ́ o. Ebi tukata. Lọ́rọ̀ wò ṣe. Lọ́rọ̀ mi wò ṣe. Mo dúpẹ́. Má bọ̀. Jẹ́ ká wọlé. Ẹ yẹ ká wọlé. Láwọlé. Ẹ yẹ ká wọlé. Kó bàtà wọ bàtà. Ẹ yẹ ká wọlé. Má bọ̀. Ní sùúrù. Kíláàsì. Máa bọ̀. Òdòdó yóò máa sẹ́ngbà. Èmi kẹ̀yí. Èmi ọmọ Làbákẹ́. Mo padà sóríire. Oríire padà kàn mí. Oríire padà yí kàn mí. Wò ṣe bó o gbé mi kó náà ìyá bó o gbé mi kó náà ṣe. Èmi náà fò bẹ́ẹ̀. Mo fò bẹ́ẹ̀ fọ kórì yìí. Kẹ bá pálẹ̀, ó sì ti dáná dùn dèrè. Ọkàn mo ṣàmú ẹ. Èmi náà wò ìfọkórì yìí kẹ bá pálẹ̀. Adire. Mo ṣe fún Àkànjí mo fẹ́. Èmi o, mi àfẹ́ bí òye o, mi àfẹ́ Lọ́run ló ṣe. Lọ́run mi wo máa ṣe. Wo máa ṣe yo máa tàn mí. Wait di ọkàn mi wait tó tàn mí. Wo gan wait ti kala wait tàn mí Lọ́run wo ṣe. Mo dúpẹ́ fi orí mi yóò padà dire. Lọ́run wo ṣe mo máa dúpẹ́. Ohun òbí mi yọ pariwo. Dèmi fẹ́ bí òye. Ohun yìí kí mo fẹ́ bí òye mi kí a tó bẹ́ mi yà tó bẹ́. Ọmọ Làbákẹ́ o fọ́níṣà but ṣó mọ̀ pé ọmọ alálùbáríkà ni ìyàwó alálùbáríkà ìyàwó tó fi ń tọrọ ìyàwó tí wọ́n gbọ́dọ̀ jí láàárọ̀ kéèyàn sọ fún Ọlọ́run pé irú ọmọ Làbákẹ́ ni mo fẹ́ débi pé o tẹ wo gbogbo àlébù ara mi. Ó di bẹ́ẹ̀ mi dún máa káwọ́ fọ àlébù mi fẹ́. Ó dáná mo ti gbọ́. Oyè mi. Wò ṣe bà mí, wò ṣe mo dúpẹ́. Mi wò ṣe wàá túbọ̀ ká nẹ́ẹ̀sì, wàá túbọ̀ náwó sí, wàá túbọ̀ nọ́lá sí, wàá túbọ̀ ní ogédé yẹ ìdánilá wàá túbọ̀ ní òsì. Wọ́n ní jábọ̀, wọ́n ní wálẹ̀, wò ṣe bà mí, wò ṣe mo dúpẹ́. Èmi máa yá ká tẹ̀lé bẹ́ẹ̀ náà tẹ̀ bẹ́ẹ̀, máa tẹ̀lé bá ṣù. Mo wá fi ń dẹ lójú báyìí pé láti wákàtí ọ̀wọ̀ yìí lọ, ó ti ṣoríire. Mojú ara mi ti kálá mi mo rí òun bẹ́ẹ̀ mi yìí. Èmi Makale Cinderella, Makatele bẹ́ẹ̀. Làbákẹ́ wò ṣoríire. Ẹ ká lọ sókè. Jẹ́ ká lọ. Ó sẹ́wà. Máa ń gbọ́ ọmọ mi síwájú. Múná náà ó rè nẹ́, ó sẹ́wà. Èmi kẹ̀yìn, Làbákẹ́ ooo, orí owó wò rí ẹ. Sọ fún wọn o, ẹ bá wọn sọ o, kí wọ́n yé hùwà ìbàjẹ́ mọ́ o. Hey, Don. Hiya. I just go back and I secure the bag. Oh, yeah? Olúkú orí ọ̀rẹ́ rù sọ́lẹ̀ máa bá mi sọ tó bá mi sọ. Màá gbà ẹ́ right. Mo ń bọ́kọ mi sọ̀rọ̀. Oríṣi ìlò òbúrò látọjú ẹ̀ tó ti ń kọrin. Tó bá jẹ́ 30 bè ló san, short time ni máa bẹ́ẹ̀ ṣe o. Ẹ ní dààmú ẹ dákun, ẹ ní rí wàhálà. Ẹ fi ọjọ́ àárọ̀ yín ṣèrànù tó ẹ wá ń tọrọ owó kiri lálẹ́. Bẹ́ẹ̀ni àwọn ọmọ tí mo ní ìlú òyìnbó náà wà. Bàṣúkà ni gbàgbàwo, eré ọmọdé ni báńkà o. Dúdú ẹ̀ ń látajù ara ń kàkàrà o. Táyà bá ń kàkàrà sí kan mi. Ẹ tó bá lọ sà yóò jẹ nǹkan kan ní kí ló má bàa rún. Igbó ti ṣẹ̀rà sínú Gárámọ̀sì kọ̀ọ̀kan. Náà ń sìn o ti wá ń dá pọ́pọ̀ kó tó gbọ́ ya kí ló máa ṣẹlẹ̀ bá ń sìn. Bàbá ní orúkọ Jésù. Àmín Ọlọ́run. Ní orúkọ Jésù, àpáta pààrà ẹ̀ ní ìsàlẹ̀. Èmi ló mọ̀. Sọ́dẹ̀ mú kí oúnjẹ yìí kí ó gbòdì lára Olú ẹ dáríjì wá o. Ta ló mẹ́ràn mi nà ó? Ta ló mẹ́ràn? Ẹ̀rọ mi aláwọ̀ tó lọ́rùn tó tóbi.
ṣe rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan ẹ rí bí ọ̀rọ̀ àtijọ́ bí ẹ̀dá bá ti wà nínú Kristi kíyèsí ọ̀rọ̀ àtijọ́ ti kọjá lọ. aláṣẹ ìpínlẹ̀ ọ̀nà owó ó tún fún mi ní aládùúrà. ọgbọ́n olóòmí oní fún ẹntìrì mọ́tò wọlé tó ní mọ́tò ó tiẹ̀ jáde wọlé. látijọ́ ti ti ọya inú máa ń bí mi tí bá rí ẹ. kí ni mo ṣe fún yìí. yẹ ẹ dé panama òun wà nǹkan lánàá ilé olówó. bí ọyọ owó bí mi títí dé. ó yá wèrè sá. báwo ló fi gbé gbó wọlé. ọmọ onílé ni mi ló jẹ́ kí n gbé gbó wọlé. Àṣọ ni Sarah ẹ̀gbọ́n mi. Sarah. Ó wá fún deliverance brother in Christ. Kí ló ṣẹlẹ̀? Sílẹ̀ fún yẹn ẹ̀gbá bá mi ṣẹlẹ̀ já wọlé bí màálù. Tí mo wá bàbá ẹ̀ máa yá bí wọlé bí màálù orí ẹ̀ dàrú. mo máa ń gbé nǹkan láti ibì kan sí ibì kan ni mo máa ń gba nǹkan láti ibì kan sí ibì kan ni. ó yá mo wà pẹ̀lú ó yá eye to eye ojú sójú ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ètè fètè ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ mímí fún mímí imú ẹ̀jẹ̀ fún fún ẹ̀yìn ẹsẹ̀ fẹsẹ̀ ọlọ́gbẹ̀sẹ̀ ni agbẹ̀sẹ̀ lọ́wọ́ ọlọ́gbẹ̀sẹ̀ lọ́wọ́ mi ìní fún yín lẹ́sẹ̀. kí wọ́n yé hùwà ìbàjẹ́ mọ́ o kí wọ́n yé hùwà tí ò dá o torí lọ́jọ́ ọjọ́ sí tẹ́ẹ̀rí yẹn láyé ìgbà yẹn tẹ́ẹ̀rí yẹn àgbàlagbà yìí hùwà ìbàjẹ́ o àwọn ọmọdé yìí hùwà tí ò dáa bàgbà bá hùwà ìbàjẹ́ o a ó bẹ́gi fún wọn mọ̀ ni o bọ́mọ kékeré hùwà tí ò dáa o níṣe la ó ṣígbà fún wọn o ẹ sọ fún wọn o kí wọ́n yé hùwà ìbàjẹ́ mọ́ o. Ẹ ṣàlọ́ fún wọn o kí wọ́n gbọ́. Ẹ wí fún wọn o. Ẹ ṣàlọ́ fún wọn o kí wọ́n gbà. Ẹ mọ́ bá wọn sọ o. Ohun tá a bá ṣe lónìí o. Ọ̀rọ̀ Ọ̀rọ̀ ìtàn ni yóò dáa.